Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o, arúgbájú lọ́wọ́ bàbá wa kábíyèsí, bàbá wa ọba orin kẹ́yìn, ọ̀rọ̀ mú ti òkè là, bàbá ẹ̀ káàbọ̀ síbí, ẹ ṣé púpọ̀ púpọ̀. Akí bàbá wa Iyalaje Oodua àti gbogbo àwọn tó bá ń kọ́ wọn ni ẹ káàbọ̀ sí àárín wa. Akí Ọ̀túnba Ayọ̀ Olúmọ̀kò. Ẹjọ́ Grace Way. Ẹjọ́ tí Akẹ́kọ̀ọ́ gáfárà. láti ṣàfihàn bàbá wa wọ̀nyí. Ẹ̀yin bàbá ẹ má bínú. Akí bàbá wa. Kí o tó ka orúkọ. Mo fẹ́ tọrọ àforíjì on behalf of the two of us. Kó má dàbí ẹni wípé àwọn ọba láti Kwara àti Osun State nìkan la recognize. Bàbá mi kan wà bíbá mo lọ wò wọ́n pé mo kọ́kọ́ ṣe ń sọ̀kalẹ̀ mo kí wọn. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí mi. Bàbá ṣé kì í ká délẹ̀? Gbogbo ọmọ tó wà láyé òkú lónìí, àfọbìnrin nìkan ní iṣẹ́ tó kù. Obìnrin ló máa ń gbọ́wọ́ lọ́wọ́ òkú. Dàní Adéní bàbá mo kí káàbọ̀ kábíyèsí ẹ̀pẹ́ fún wa. Ẹ̀fọ́ mi ló bàbá. Mo kí bàbá wa ọba Adésínà Adébọ̀wálé kábíyèsí ẹ̀ má bínú o. Mo forí Adébẹ̀ yìí o. Níbi tí Adé yìí, gbogbo ẹ̀yin bàbá tí a pè tí àti ìdáhùn yìí. Àti bàbá wa Ti rọ́bà ọba nílé ìjìyó. Kábíyèsí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.